àwọn agbébọn ṣe ìkọlù tuntun míì ní Kwara. Wọ́n ṣekú pa èèyàn 2 bẹ́ẹ̀ ni wọ́n tún jí èèyàn 4 gbé lọ. Àwọn agbésùmọ̀mí ti jí èèyàn 4 gbé tí wọ́n sì tún pa 2 míì nílùú Bòkúngì tó wà níjọba ìbílẹ̀ Èdù nípínlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn wákàtí 24 tí àwọn agbésùmọ̀mí kọ́kọ́ kọlu ilé ìjọsìn CAC Òkè Ìṣẹ́gun tó wà nílùú Èrùkú níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ pé ìrọ̀lẹ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lásìkò tí àwọn èèyàn náà ń ṣiṣẹ́ nínú oko ìrẹsì wọn lọ́wọ́. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, àsìkò tí àwọn àgbẹ̀ náà ń kéré ìrẹsì inú oko wọn lọ́wọ́ làwọn agbébọn ṣàdédé yí wọn ká. Ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ àmọ́ tí kò fẹ́ fi orúkọ ara rẹ̀ léde ní lóòótọ́ ni àwọn agbébọn kọlu Bòkúngì tó wà lábẹ́ Láfíàjì o. Èèyàn 4 ni wọ́n jí gbé lọ. Akọ̀ròyìn Jígí Alára tó wà ní Kwara tún fi ìdí ìròyìn náà múlẹ̀ o. Ó fi kún pé èèyàn 2 ni wọ́n ṣekú pa yàtọ̀ sí àwọn 4 tí wọ́n jí gbé lọ o. Àwọn olùgbé ìlú náà sọ pé àwọn agbésùmọ̀mí ọ̀hún ṣọṣẹ́ fún ọ̀pọ̀ ìṣẹ́jú láìsí ìdíwọ́ kankan kí wọ́n tó darí àwọn àgbẹ̀ náà sínú igbó tí wọ́n sì gbé wọn lọ. Wọ́n ní ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ọ̀hún ló ti na pápá bora báyìí látàrí ààbò tó mẹ́hẹ níbẹ̀ tí ìjínigbé sì ti di ohun tó ń wáyé lemọ́lemọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, púpọ̀ àwọn àgbẹ̀ tó wà níbẹ̀ ní kò lè lọ sí oko mọ́ o láti lọ kéré oko wọn nítorí ìbẹ̀rù àwọn ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara àti ìjọba ìpínlẹ̀ náà kò tí ì sọ ohunkóhun lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. Tí ẹ kò bá gbàgbé, ìpínlẹ̀ Kwara yìí kan náà ni agbébọn ti kọlu ilé ìjọsìn lásìkò ìsìn eléyìí tó ń lọ lọ́wọ́ tí wọ́n sì jí èèyàn 35 lọ nígbà tí wọ́n ṣekú pa èèyàn 2 míì. Ìròyìn àjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára. Ẹ má pẹ́ ká, ẹ má fèròǹgbà ẹ sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì ìlú mọ́dúndún wá sẹ́. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lóye wà ń bẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.